mo dé ẹ bá mi sáwọ́dà fẹ́lẹ́dùmarè ọba kọ́dá yé ọba tó perí ọlá ọba tó perí ògo Adijat Kubrat ní ṣàlọ́ lọ́jọ́ bí òní o àṣeyí ṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ọlá nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ o ayasaláwù ìjọ ọpẹ́ lẹ́sẹ̀ rẹ̀ o ẹ̀rín ọpẹ́ lẹ́nu rẹ̀ o ìjọ ọpẹ́ lẹ́sẹ̀ rẹ̀ o ẹ̀rín ọpẹ́ lẹ́nu rẹ̀ o fún ọjọ́ ìbí tó bá ọ láyọ̀ ìjọ ọpẹ́ lẹ́sẹ̀ rẹ̀ pàtàkì ṣá lọ́jọ́ bí jẹ́ ìbáfẹ́lẹ́dùmarè ọba tó jẹ́ kí tòní kó tún ṣojú rẹ̀ aya Kabir Ọlárẹ̀wájú yọ̀ǹda mo pé òní tí òní tẹ́ gbajúmọ̀ rẹ̀ òní bàjẹ́ lọ́lọ́ ọlọ́run ọba mo pé oríire oníjọ́ ramáyé bó bá ń lé ọmọ ọba lágbára ìlàyé alára bí gbogbo àrídùnnú rẹ̀ kò ní di bàjẹ́ o màmá Harris níwòyí àmọ́dún ìgbà ilé rẹ̀ èlé ni màmá Ikimat ní ọlá mo pé lágbára ọlọ́run ọba gbogbo tó ń dùn ọ nínú kò ní di bànújẹ́ ìyá Adérónkẹ́ o mo pọ́n mo ní kú mọ́ lójú lágbára ìlàyé alára bí o ní kò ná bẹ́ẹ̀ ni kò ní kò ọ́ Adijat Àdùnní ó yá jẹ́ ń gbéra ó dilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ Sùúrùlérè ìwọ lọmọ agúnmẹ̀gùn àlùmí yóò bọ́ka rẹ ìyan bàrà funfun ọkà bára mi lẹ́njọ́ ìjọ àlùmí ti dá yóò jalè erí ojú olóko ni wọ́n gbéjà tiwọn ọmọ tún abẹ ọmọ òsì kọlà tó kọlà lálàdé ọyọ ọmọ àdáni lọgbẹgbọ owó ọmọ àdáni lóko àgbà ọmọ àdòdó aládòdó ràn ìràn màmá Adéyẹmí o èyí kí mi lé bàbá kó mọ́ fi lé ìyá ẹ̀ sí ó yá lókè yá àpò níbi wọ́n bí gbé ìyá rẹ̀ o. ọmọ aró dandan ọmọ olúyọ̀ọ́kẹ́ ọmọ adélété èjìdèjì ọmọ ọlá ọmọ òye ọmọ ọba ọkàndùn mòye ọmọ ayélá bọ́lá ọmọ onírèké kan olóyin ọmọ onírèké kan adùndín ọmọ àgbìnrèké sẹ́yìn kúlé onẹ́yìn kúlé àgbàdo tí gbó tán o olóko gbọ́dọ̀ yíde ogun òkú kó bá wọn lẹ́rú ọmọ àgbìnrèké màràrèké màjẹrèké Kubrat Àdùnní àyà wọn nílé òdìdẹ rẹ̀ ìwọ olódò ọba ṣánilé àwọn ọkọ tirẹ̀ o ìwọ olódò ọba tí ń jẹ́ tẹrígbọlá ìwọ òdìdẹ rẹ̀ ìwọ tó òdìdẹ rẹ̀ pé ń jọ sí tẹnu rẹ̀ ẹ̀ka kó òdìdẹ rẹ̀ jẹ́ àmọ́ bí ìwọ gbà lọ ọmọ olùgbàgbé ọmọ ọba yàmù àgbẹ̀ ní ọmọ olóòlà tí ń sá kẹ́kẹ́ àgbẹ̀ ní ọmọ olóòlà tí ń kàbàjá àgbẹ̀ ní ọmọ olóòlà tí ń wakọ̀ abẹ ìdìdì ìsẹ́nu abẹ jẹ́jẹ́jẹ́jẹ́ tí ń kún fẹ́ẹ́ tì mọ́ èrò jẹ́mi àgbẹ̀ bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ ọba kẹ́ dúró ojú oró ni ò jẹ́ sẹ́yìn ó tó mi irú ọ̀kẹ́rẹ́ ni ò jẹ́ kó mi ọba tòrò mo pé irú ọ̀kẹ́rẹ́ ni ò jẹ́ mi ọba tòrò omi ọbọ̀ bá tòrò kí là bá rí mú bọ ọba kí là bá rí mú bọ Ọ̀ṣun kí là bá rí bọ Àjàgùn nílé àwọn ọkọ tirẹ̀ o jàgbé nígbó níyàn ọmọ olè lọ́tún ọmọ lọ́tún ní kò yí ọmọ ẹrù fìsàn èròjà ní àgbẹ̀ ayasaláwù bẹ́yìn lọ́mọ ìwọ dákó ẹ̀yin lọ́mọ ìwọ dábò ẹ̀yin lọ́mọ ìwọ dádọ̀ ẹ̀yin lọ́mọ ògbókó lárẹ̀ẹ́nù gbẹ̀lọ́rẹ̀ ẹ̀dá ògbókó lárẹ̀ẹ́nù gbẹ̀lọ́rẹ̀ ẹ̀dá nílé àwọn ọkọ tirẹ̀ o Àmọ̀kẹ́ lórí kí mo pèsè mi ò pé bẹ́ẹ̀ ni owó mi ò ní pé bí n bá jíjà àwọn ẹni bí ẹni àwọn èèyàn bíi èèyàn tán pé kí yín pé happy birthday to you o wọ́n pé kí yín pé lágbára ọlọ́run ọba ẹni fọjọ́ bí tòní ẹni fi ṣàṣe mọ́ alájà nàlájà kọ̀ tún pé kí yín o wọ́n pé lágbára ọlọ́run ọba wọ́n ní pé kò ní já ṣe mọ́ èjìrò yìí là kí wíníwíní lójú orogún wọ́n pé kí yín pé kú ayẹyẹ ọjọ́ bí o Taofik Olúṣèṣì ọkọ Òbejì òun náà pé kí yín pé kú ayẹyẹ Ọlárẹ̀wájú Akínsànyà pé kí yín o ó pé lágbára ọlọ́run ọba ó pọ̀ mọ́ oníkú mọ́ yín lójú kẹ́
Kẹ́hìndé Ayọ̀ọ́lá ó ní kí yín ní gbèdégbèjọ ó pé kí yín pé lágbára Ọlọ́run ọba ó níbẹ̀ tí ń lọre lẹ́mọ̀ bọ̀ ọ́re Tajudeen Olúṣèṣì ọ̀kọ̀tọ̀ ibà bàbá ṣèná bàbá mi ná bàbá Ibrahim bàbá Saheed aláṣẹ iléeṣẹ́ Cornerstone ní New Garage Bariga wọ́n pé kí yín Abdulrasheed bàbá Abdullahi ní Kwara pé kí yín ó pẹ́ kú ayẹyẹ ọjọ́ bí ó ní ó pé lágbára Ọlọ́run ọba ó ní kò ní já ṣe é mọ́ Ridwan ọmọ Olúṣèṣì ó pé kí yín Ridwan ọmọ Olúṣèṣì bàbá Yusuf bàbá Tọ́yì bàbá Basit ní Òwòrò Ṣòkì ní Bàrígà ó náà pé kí yín pẹ́ kú ayẹyẹ Táíwò Ayọ̀lárewájú Akínsànyà ìyá Mọ̀rídíyà ìyá Abdullahi ó pé kí yín pé lágbára Ọlọ́run ọba ó pé bẹ́ẹ̀ tí ń lọre lẹ́mọ̀ bọ̀ ọ́re ó pé gbogbo àrídùnnú yín lọ́lọ́ Ọlọ́run ọba ó pé kò ní ìdìbànújẹ́ wọ́n pé kí yín pé lágbára Ọlọ́run ọba kórìjẹ́ ẹgbó bí olú gbogbo tí ń gbó wọ́n pé kórìjẹ́ ẹgbó bí olú gbogbo tí ń gbogbo wọ́n pé kórìjẹ́ ẹgbó kẹfẹ́ wú parí. Ayasa Aláwù nọ́mbà pẹ̀ta níkọrin ewì sí yín létí èmi náà ni wọ́n nífẹ̀ẹ́ lomi ṣe mí lọ́lọ́ Ọlọ́run ọba àmọ́ kí olórí kí lèmi jẹ́ èmi lọ́mọ wọn nílé onírò rẹ òbí èrò èmi lọ́mọ òbí tápà fọ̀kọjá.